ẹ kú ọ̀lẹ́ ẹ̀yin tèmi, ẹ kú ọlá Jímọ̀ ni, ẹ̀yin ti Alhaji Àkàndé Òbèsè mo kí, ẹ̀yin tí Alhaji Sulaimon Àtayé mo kí, ẹ̀yin tí Alhaji Taye Currency mo wá kí lọ́pọ̀lọpọ̀ ojú òní tì í. Ṣé rí mo ò fẹ́ ṣe fídíò lẹ́nu wọ́n mo sáré wá nítorí abatẹnijẹ́ ẹ̀dá alábòsí ẹ̀dá tó lóun jẹ́ Tope Nautical ẹ̀ tó yẹ pé alábòsí ló yẹ kó máa jẹ́ alábòsí Nautical ló yẹ kó máa jẹ́ alábòsí Nautical. Mi ò mọ bó ṣe ń jẹ́ Tope Nautical, alábòsí Nautical ló yẹ kó máa jẹ́ torí pé àbòsí ẹ ó gbókùn, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àti kúrò lójúkọ ẹ̀ á lè ó lè máa jẹ́ o kó máa mú o kó máa gun mọ́tò o, ṣùgbọ́n àti tó àwọn tó kù yẹn á lágbára torí pé alábòsí nìwọ yà. Ó máa jẹ́ ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà òun jẹ́ lẹ́sẹ̀ pé kó ṣubú Tope Nautical, ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà tíṣẹ́ pa yín bọ̀ tí wọ́n bí wà tiẹ̀ nílé kan náà, kò ń ṣọmọ ilé ẹ̀ kò ń ṣọmọ ẹbí ẹ̀ ẹ̀ ṣọmọ ìlú kan náà, ọ̀tọ̀ níyá tó bí ọ̀tọ̀ níyá tó bí wọ, ọ̀tọ̀ ní bàbá tó bí ọ̀tọ̀ ní bàbá tó bí, tí wọ́n wá láti jèrè ọmọ wọn tí wọ́n wá láti jèrè wọn náà ó dẹ̀ wá wá ṣubú ẹ̀ fún lórí kíni. Ó bọ́tà sí òun sọ bẹ́ẹ̀mẹ́mẹ́mẹ́ orin kan ló kọ ẹnìkan ló lórin orin ìwo nìwọ́ kọ gbogbo tó mú òkà torí olórí àti tó jẹ́ tiẹ̀ èwo ló kọ ta gbọ́ngbòrò. Ṣé bóun tiẹ̀ kọ orin olórin ó kọ orin olórin ta gbọ́ngbòrò, ìwọ náà tiẹ̀ kọ orin olórin kan fi gbọ́ ẹ̀ngbòrò kọ́ yẹ máa béèrè lọ́wọ́ pé wù Tope Nautical, kọ́ yẹ máa béèrè pé wù Tope Nautical tí ẹ̀ kọ orin olórin kan kó fi mìlú títì kó mọ̀ bó ṣe rí pé Ọlọ́run ló ń pe. Taye Currency tó rí bẹ́ẹ̀ yẹn òun gan ò lérò pé òun lè débẹ̀, àánú Ọlọ́run ní tí ó rò pé òògùn ló gbé débẹ̀, tí ó bá bára ẹnìkan ni ó rò pé ẹnìkan ló nawọ́ ẹ̀ sókè débẹ̀, wàhálà Ọlọ́run ni tó bá dẹ̀ jẹ́ ẹnìkan ló nawọ́ ẹ̀ sókè tó fi dépò tó tẹ̀ yẹn tí ò bá jẹ́ sábàbí ní kí ẹni náà kó mú ọmọ tiẹ̀ gọ́gọ́ kó ní kọ́mọ wá máa kọrin kó wá dánwó ẹ̀ káyé wá nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ wàá bọ̀ pé kò sẹ́ tó lóògùn lọ́wọ́ afẹ́tọ́ náà bá ní lóhùn dé. Alhaji Àyìndé ọmọ wọn tó bẹ̀ kó rí bí wọ́n ṣe rí, ọmọ wọn tún lè jù wọ́n lọ ó tún yàtọ̀ sí wọn bọ̀ pẹ̀ láàánú Ọlọ́run ni. Kò sí ẹ̀dá kan tó lágbára àti gbéyàn lókè. Owó abọ́ta ó ní ẹnìkan ló lórin ó ti ájú ẹ̀bẹ̀ rẹ̀ ó ti ájú tani bẹ̀rẹ̀ tó bá ṣáájú ẹ̀bẹ̀ tó náà wá lóhùn lóníṣẹ́ yìí kọ́ àbó òní pọ́nà sọ pé òun lóníṣẹ́ ni. Taye Currency lóníṣẹ́ not you. Wá wò ó gbọ́dọ̀ ṣe é pé ànábì wa mi sàlẹ̀ wọn alákẹ́ ìdẹ́gbẹ̀gbọ́n Táyé ti padà ní ó ti wá di bàbá fún ẹ. Ṣé ó gbẹ̀yìn dé ni ẹni tó lójú títẹ ó gbẹ̀yìn dé ni ó ti wá padà di bàbá fún wọn. Ṣé ò rí ni ó rí pọ́nà ló tó bẹ́ẹ̀. Ṣé wọn tó jẹ́ pé àánú Ọlọ́run ló gbé Dr. Saheed ó ti bú Dr. Saheed parí náà, ó ti bú Múrítàn Dàrí, ó ti bú Màláíkà rí, ó bú wẹ́wẹ́ rí, ọ̀ọ́bì gbogbo ọ̀dẹ̀ náà jù ẹ lọ. Ó ti wá dúró sórí ibẹ̀ yẹn Taye Currency ló wá fẹ́ mú gbọ́ tí ò bá sí ẹnìkan tó mú kiri, ìwọ náà bá òyàn kiri wọ́n torí ẹ̀mọ́ ẹ̀ ṣe bó tẹ̀lé òyàn kiri. Ìwọ tó tí mọ̀ lẹ́kọ̀ọ́ lásán Táyé tó wà ń bàdàn tí wọ́n ti wá mọ̀ throughout the world everywhere náà ti mọ Táyé gbogbo Nàìjíríà yìí. Wọ́n ọmọ wọn náà Tope Nautical ní kò sẹ́ni tó mú ẹ kíkọ́ ẹ ti ẹ̀ ń bí mi nú pé wọ́n tí wọ́n ò mọ̀. Ṣé òkè òun wọ́n náà kàn mú ẹ ló ṣe é ṣàbòsí báyìí, òun náà kàn mú ẹ ló ṣe é ṣàbòsí. Ṣé ò gbọ́ pé wọ́n lẹ́yìn tọ́lọ́run bá fi ṣẹ́yìn lónìí iṣẹ́ Ọlọ́run ti fi ṣẹ́yìn Táyé, wàhálà Ọlọ́run ti fi ṣẹ́yìn Táyé wọ́n ní kó múra, Ọlọ́run ti fi ṣẹ́yìn Táyé ṣùgbọ́n kọ́ńkọ́yìn yìí kò kí ń lágbára bí ẹṣin tó tó wá kéṣe ló tóbi bí ẹṣin ni wàá ti ta Táyé pa bọ̀tọ́ náà mú ẹ ò tó bẹ́ẹ̀ àti tó bá fẹ́ lọ ẹ̀wọ̀n torí pé inú ẹ̀ ò mọ́ kí olórin máa tako olórin ẹgbẹ́ ẹ̀ lórí kíni. Nígbà tó kọrin wèrè lábíwèwè ìwọ ló tako, ìwọ nìkan lolórin tó jáde tó tako lórí kíni. Tó bá jẹ́ ibi tí Táyé ti kọrin yẹn ìwọ náà bá pè bẹ́ẹ̀ wà láwọn ọmọ alẹ́ ń wò kúrò ní torí pé pẹ̀sì Táyé ti ju títì ẹ lọ. Tó bá jẹ́ bẹ́ẹ̀ o pé orin yẹn ò táwọn èèyàn lọ́rùn
tó wà bẹ̀ òkú ẹ̀ náà máa gbé kúrò bẹ̀ tó ta ló mọ̀ ẹ́ rí sọtọ́ bá ń sọ̀rọ̀ sí táyé ò ṣerú eré bẹ́ẹ̀ rí ìwọ ṣerú eré bẹ́ẹ̀ rí ṣé gómìnà ti pè ẹ́ rí ṣé kánsẹ́lọ̀ àdúgbò ti pè ẹ́ rí ìgbéraga ṣe wọ ẹlẹ́wù báyìí lọ́tọ́ pẹ̀lú ọ̀tẹ̀ ìgbéraga wọ àlẹ́ rí àgọ́ o àwọn onígbéraga gan o kí ló ní tó onígbéraga báyìí ná tó yẹ pé láàrin gbogbo olórí ìwọ nìkan ló ń ṣàbòsí olórí ẹgbẹ́ ṣé òrónú ni òrónú pé ọ̀nà olè lọ kọ níbì kan kó padà dé ní àbùkù ńbẹ̀ àwọn èèyàn ló máa gbà ẹ́ sílẹ̀ wà á dẹ̀ bọ́ ta gátà wà á máa sọ gátagátá pẹ̀lú àyè nílàkàyè lórí ó lọ́pọlọ tí ó lọ́pọlọ ni ó ní orin ẹnìkan ní táyé ló fi ré òun ló kọ sọ́ọ̀lọ́jà sọ́ọ̀lọ́ òun kọ́ lónìí bọ̀tá ló kọ́ tó fi ré òun ni Dr. Simeon Adébáṣà sọ ọ̀rọ̀ kan wọ́n nígbà tójú ogun le táwọn fẹ́ wọ àárín àwọn olórin ńláńlá táwọn mọ́gbọ́n táwọn lè dá àwọn akọrin òbé àwọn akọ ti Sànní àwọn akọ táwọn náà ṣọlá àwọn akọ ti Bàbálẹ́gbà wọ́n ń kọ gbogbo orin wọn pọ̀ ló padà wá di fújì lọ́jọ́ tèmi ṣé ọmọ rẹ́kọ̀dù tó ti lọ sí àyíwọ̀sáìdé ti lo orin olórin síbẹ̀ wọ́n máa fi gòkè ní jókòó síbẹ̀ kó máa wá ẹnìkan kọrin olórin mùmú ọ̀dẹ̀ mi ò mọjọ́ tí bọ́ọ̀ máa tó gbọ́n bọ́ọ̀ tó pẹ̀lú ọtí kàbí ìmọ̀jọ́ tó máa tó gbọ́n ìgbéraga ni ẹ̀ mú ẹ títí ó dẹ̀ wà lójú kan bí omi adágún àmọ́ òwà òkè lójú ara ẹ̀ wà náà òwà òkè torí pé ìyó olórin ni pé kó lọ ibìkan kó máa rọ́lẹ̀ ibi tó ti lè rọ́lẹ̀ láàrin àwọn tiẹ̀ ni ṣé tó bá pe Àtàwẹ́wẹ́ Màláíkà tí wọ́n pe gbogbo wọn tó pe Rẹ̀mí Àdùkù tó pe Táì Kọ́rẹ́nsì tó pe gbogbo wọn sí gáàdì kan tó bá sáré tẹ̀lé Màláíkà tó sáré tẹ̀lé Àtàwẹ́wẹ́ wàhálà yẹn tó bá sáré tẹ̀lé ẹ o ò ní rí èèyàn tó bá sáré o ò ní rí ẹyẹ tó bá sáré tẹ̀lé ẹ àwọn tó máa sáré tẹ̀lé là ń dárúkọ fún ẹ yẹn ṣé Táì Kọ́rẹ́nsì lè dání ṣé lè dání tí wọ́n bá rìn ta ló fẹ́ wò ta ló mọ̀ ẹ́ rí wọ́n tó mọ̀ tó máa béèrè lọ́wọ́ wa pé who is Tope Nautical ṣùgbọ́n tó wá pé ó ṣèṣe pé kò rọ́nà lọ ó ní ṣàbòsí olórin ẹgbẹ́ ẹ̀ ó kàn tó ń kó bá gbèsè ayé ara ẹni torí pé sì tí ò bá síjà láàrin ìwà àti Tope Táì Kọ́rẹ́nsì àwọn fans Táì tó bá jẹ́ quality one wọ́n lè bẹ pàdé mi kankan lọ́wọ́ fún tó bá rí ẹ̀sìn wọn máa mú ẹ lójú ni ó ní ẹ̀ òtẹ́ nídùú létí wọn ta ló mọ̀ ní wáṣáyé jẹ́ ẹ̀mọ̀ ta ló mọ̀ ní wáṣáyé Barrister sọ pé ta ló mẹ́rin wáṣáyé Dr. Simeon ní ta ló mọ̀ ní wáṣáyé o kò sẹ́ni tó mọ̀ ní wáṣáyé pé àwọn Fàṣásí pẹ̀lú mú ibi àwọn ló kọ́kọ́ ń kọrin orin ànábì ní títí wọn báwọn Barrister bàbá ṣe mọ̀ pé orin ànábì ní títí wọn ṣé wọ́n gbọ́ rẹ́kọ̀dù wọn rí ni àwọn náà lè sọ wọ́n kọ́ karamọ́ ni irú orin tí wọ́n kọ́ wọn lè sọ torí ẹ̀ ló fi jẹ́ pé èèyàn kì í takú ẹnìkan torí pé tọ́lọ́run bá ti sábẹ́ síṣẹ́ kò sí bó ṣe fẹ́ ibi táyọ̀ níjó èèyàn kan ló kọ orí ẹ̀ ó fọ́ká síbi àwọn ayé màá bá ra tàbí èèyàn kankan ló kọ èèyàn kan máa ló kọ wọ́tà nàyà àbí kí ló ń kọ táwọn obìnrin jù dí káàkiri wọ́n bàbá ra ṣọ́ọ̀lì gidi ló kọ yẹn mú bí ẹ̀kọ́ ìjọba ni tó bá gbé orin Michael Jackson sílẹ̀ pẹ̀lú orin Dr. Simeon Barrister orin ta ló máa ní sẹ́ẹ̀sì jù ta ló wá lówó jù ṣé Dr. Simeon ṣọ́ lórí ṣé bàbá Haruna ṣọ́ lówó Michael Jackson lọ́wọ́ pẹ̀lú bó orin tí wọ́n ṣe ní kìmí tó ní Jackson jẹ́ jagajaga kí ló dé tí wọ́n gbogbo rètí àwọn Davido ó ní wo làwọn Davido ń kọ ṣùgbọ́n náà ló ṣáàmì sí ibi tẹ́yìn gọ̀ sí nìyẹn ó rò pé ṣàlówó yóò kó bí ẹ̀ ṣàlówó o gbọ́ tí ọ̀pọ̀ sọ pé tí iṣẹ́ kọ́ ló bàbá aráfíà tó gbọ́ òpònú ni ẹ́ mi ò gbọ́ ọjọ́ tí wọ́n mọ Tope Nautical mi tí ìmọ̀jọ́ tó máa tó gbọ́n péjọ́ báyìí ló máa tó gbọ́n o kàn ń yí bílẹ̀ ṣe ń yí bà tó ń ṣúbà o kàn ń gbọ̀ sí ni kò ní ẹ̀sìn kan méjì pé o ní ìgbéraga ló ń ba yí ẹ̀jẹ̀ lọ ìgbéraga ló ń ba yí ẹ̀jẹ̀ lọ wàláhì kò sí ìkan tó jẹ́ ìgbéraga ni òun wọra ibi tó bá jẹ́ ọ̀nà náà lọ kẹ́ tí wọ́n mèdè pè bí múrí tọ́jà kí má dà pẹ̀lú pé sàyò yìí pa wà á balẹ̀ ayé jẹ́ o torí má jẹ́ ẹ̀tọ́ ẹ tọ́ba lè yàn kọrin wà láti wọ́n mi ládàá múrí tọ́jà olórin ni mi ò gbọ́dọ̀ kọ́kẹ́ má kọ́ àwọn àgbàlagbà mọ́ má kó wọn mọ́ kí n kó ẹ̀ tí lè sọ pé kí ni torí múrí tọ́jà ló padà sọ́ra ẹ̀ níbẹ̀ kàtígórì òkè ló wà
tó tọ́ bá lè ọkọ ni ó rí ìwọ ni wọ́n wá kọ tó ní kí ìbí ta lè sọ múnitọ́dà ló kọ Still Alive ó kọ Wanted òun àti Dr. Saheed wọ́n ṣe like father like son gbogbo àwọn orin yẹn ló lọ́gbọ́n lé tàbí kó wá lọ gbọ́ bóyá ọ̀kẹ́rẹ́ irú àbókété Europe ló fi ṣe kó lọ gbọ́ kó lọ wo èdè tí múnitọ́dà pé orin tí àwọn láti gbọ́ tó ní kí ìbí ẹ̀rí Tope Nautical gbogbo àwọn èèyàn wà á jà mọ́ orí pọ́lọ̀ tí mú ẹ gbogbo àwọn olórí Ìbàdàn wọ́n ti ṣera wọn lọ́kàn ṣoṣo ó wá ń ṣe rádaràda òun pòyì lójú kan bí iṣẹ́ àbábà òun pòyì ọ̀rọ̀ tí òkú ẹ̀ máa dá sí tọmọ wọn pẹ́ wọn pẹ́ ẹ lọ gbé kámẹ́rà olófò dájú síwájú wàá máa ro wà ó ní rẹ́jọ́ ọ̀dẹ́rù ẹjọ́ táyì kọrẹ́ǹsì ẹ̀wọ̀n ọ̀mọ̀gbà tó rí orí tó sọ yẹn Rẹ̀mí Àlùkò ti sọ bẹ́ẹ̀ kọjá tí wọn náà bá sọ kò ní mínìmọ́ ó gbọ́tọ́ ní àfìfìlà pa eré ọjọ́ kan ló níyì mọ́ ó gbọ́tọ́ sọ yìí bó gbọ́ bẹ́ẹ̀ ó lè gbọ́ torí pé ò ní làákàyè àìjí orin olórin kọ ní ò jẹ́ kí orin ẹ̀ kọ́kọ́ mèlú títì pé ò jí orin olórin kọ yẹn lórí òfin mèlú títì kò sẹ́ni tó mú orin ẹ̀ ó rí gbogbo àwọn tó ti jó orin kọ orí ibi tó wà ní tó bá sọ pé táyé ò mú orin kọ ó jó orin kọ ni gbogbo àwọn tó ti ń bá bọ̀ látòrí Dr. Sikiru Ayinde Barrister gbogbo ọ̀nà jó orin kọ orí ibi tó wà tọ́mọ̀ wọn ìwọ tẹ́nibọ́dì ò mọ̀ wàá wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yẹn ló wá ṣe títí ọ̀tẹ̀ yẹn ló wá ṣe títí alábòsí Nautical alábòsí ni ẹ kó má jẹ́ kábòsí yẹn kó ba yí ẹ jẹ́ alábòsí Nautical ni màá máa pẹ́ gbogbo ọjọ́ kí wọ́n bá ṣe fídíò fẹ́ǹsì torí kò sí nǹkan tó fi wà nínú Tope nǹkan gidi ni Tope ìwọ yóò dẹ̀ ṣe nǹkan gidi ni Tope ìwọ yóò dẹ̀ ṣe nǹkan gidi alábòsí ni ẹ alábòsíà Nautical ni alábòsíà orúkọ tó máa pè é nìyẹn fídíò mi ti fẹ́ ṣe tí mò ń ṣe fún ẹ̀yìn orúkọ tó máa bá because alábòsíà Nautical á dẹ̀ gbé fọ́tò ẹ̀ sí kò lọlé ẹjọ́ ń ranù abatẹnijẹ́ ẹ̀dá ohun tí ẹ̀gbẹ́ okó lójú kan nìyẹn mi mọ orin tí wèrè mọ ọkọ ó mọ kọ́kọ́